Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó lágbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ẹ jọ̀ọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ leléyìí tí wọ́n máa come across program mi, bá mi share, bá mi like, kẹ̀dẹ̀ comment. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní láti gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí nípasẹ̀ pé mo sọ nínú program mi pé àwa ọmọ Kúùtù Òjíire, àwa lẹni àkọ́kọ́. Tó bá rò pé kí ni nǹkan tí mò ń sọ, ìtẹ̀síwájú lórí odù tí à ń pè ní code. Apá kẹta leléyìí, odù tí à ń pè ní code. Ṣé rí gbogbo ìwọ tí o bá jẹ́ ọmọ Kúùtù Òjíire pátá, tí o bá ti ń jí ní òwúrọ̀, kó máa fi ọwọ́ kó máa fi di ẹlẹ́dàá ẹ mú kó máa dúpẹ́ pé o jẹ́ ọmọ Kúùtù Òjíire. Because àwọn ancestors wa, àwọn baba ńlá wa, wọ́n fi ohùn lẹ̀ fún wa, wọ́n fi odù lẹ̀ fún wa as code. Wọ́n code ọ̀rọ̀, wọ́n code ìṣesí, wọ́n code sínú aṣọ, a code sínú àṣà. Kí là ń pè ní culture? Our doing is our culture. Ìṣesí wa òun ló bí àṣà wa. Ìṣesí àwọn ọmọ Kúùtù Òjíire òun ló bí àṣà wa. Kí ló dẹ̀ bí ìṣesí wa? Òun ni odù. Àwọn bàbá wa fi odù, wọ́n fi kóòdù sínú ọ̀rọ̀ sísọ. Ẹ lọ wo àwọn olórin tó ń kọrin láyé àtijọ́. Àyìnlá kọrin kan, Àyìnlá ní kìnìún pàjàjẹ nínú oko ẹni tó làjà faraya, ó lóun mi àbá kìnìún rojọ́, áríran wo, èdè yẹn kọ́ mo fẹ́ lò, tó sọ pé ràkúnmí rẹ̀rù ẹ̀mí á gbọ́, ràkúnmí rẹ̀rù ẹ̀mí á gbọ́, ẹdìyẹ bẹ̀rẹ̀ pòun ò gbèrú, ẹdìyẹ bẹ̀rẹ̀ pòun ò gbèrú, tí mo lọ gbọ́ ẹ̀rín pa mí títí, tí bá gbé gẹ̀dú orin gbà, ta ló máa rù nílé orin tó ní kí n gbọ́? Ó tóun bá ń gbé gẹ̀dú orin, tóun bá ń gbé bọ̀ nílé orin, ta ló fẹ́ tẹ́rí sí i? Nílé agodo kó yọjú, orin jò orin lọ. Tó yẹ pé ẹni bá máa wọlé odù, ó máa ṣe tutù. Tó bá máa kọrin, tó fẹ́ máa mú máìkì dání kó fẹ́ máa fi kọrin, ó máa ṣe ètùtù. O mọ̀ túmọ̀ ètùtù tí mò ń sọ. Àwọn èèyàn máa sọ pé tó bá jẹ́ pé èèyàn máa ṣe ètùtù, kò kí ṣe pé ó máa lọ ṣe awo, ó máa lọ bẹ́ lẹ́jà àbí ó máa lọ fi kan rúbọ. There is code in this tongue. Our doing, how will I say this for you guys to understand? Like, ní èdè Yorùbá tá à ń sọ yìí, àwọn baba ńlá baba wa wọ́n fi kóòdù lẹ̀ fún wa nínú ọ̀rọ̀. Amúkun ẹ̀wù ẹ̀wọ̀, òkèlè ń wo ẹ̀wù sàlẹ̀. Kóòdù kan ni. Wọ́n ní pé ìjàkùmọ̀ ń rìn di ẹ̀sán, ẹni abíire ń rìn mu. Kóòdù ibì kan ni. Wọ́n wá ní pé kí ló dé? Wọ́n tún wá dáhùn pé nítorí pé òkùnkùn mẹ́ni ọwọ́. Ọlọ́gbọ́n o, olóye o. Kóòdù ibì kan ni, odù ibì kan ni. Wọ́n ní odò tí ò bá tojú ẹni kún, odù ibì kan ni. Ilẹ̀ tó bá tojú ẹni ṣú, òkùnkùn ẹ̀ ṣòro rìn. Ẹ̀yin ọmọ Kúùtù Òjíire, tí ẹ bá lọ wo, wọ́n ní òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wá. Àwọn bàbá wa kọ́ kóòdù ọ̀rọ̀. Nínú ìṣesí wa, wọ́n kóòdù ọ̀rọ̀ síbẹ̀. Ẹ lọ wo culture wa, bá ṣe ń bímọ, bá ṣe ń kí àwọn bàbá wa, bá ṣe ń kí àwọn aládé wa, bá ṣe ń to ìlú. Mo sọ ní program mi pé we ọmọ Kúùtù Òjíire, we have our form of government. Wọ́n ti ń lo form of government kí àwọn colonizer àbí kí wọ́n pè wọ́n kó tó dé. We have been living large with our own culture. And nígbà tó dé, wọ́n believe pé àwọn ti arrest àwọn ancestors wa. Okay, they don't have. There was not what. Báwo ni màá sọ náà? There was not written pé àwọn bàbá wa ò tí máa kọ̀ọ̀kan lẹ̀. Wọ́n bá bóyá àwọn ti jẹ lọ. Àwọn bàbá yìí jẹ lọ. Bá lọ, àbọ̀ ń bọ̀. Inú ogún ọdún, a máa gbóná fẹlifẹli. Àṣebàjẹ́ ṣomi tòun là ń wí. Àṣebúbú ẹ̀kọ́ ara fún. Ọlọ́run ò bímọ, ó bí ẹ̀san. Tó bá jù mí lọ, ó jọ Ọlọ́run lókè lọ. Why? Ẹ try láti gbọ́ èdè
èdè wa yé. Torí èdè wa ó dàbí guideline fún ọ̀rọ̀ ayé ọmọ ẹ̀dá ni, especially tó bá lọ mú òwe tó lè tú òwe. Ọlọ́run, let religion, western education, civilization, ẹ jẹ́ ká gbé, just be yourself and go and find out about your own culture, go and find out about your own ancestors. When they tell you your ancestor is a devil, is shiriku, is bad, I understand, ṣèbí nǹkan tó sọ ni, but go and make your own findings. How? Wọ́n ní pé olè, àbá ọ̀lẹ́sọ olè lóun máa bẹ́ẹ̀ kan lé ẹ, inú ẹ̀ ń dùn, ta ló máa padà jálé ẹ? Àwọn tó wá rọ́ọ̀bù wa, àwọn tó wá màtútì wa, àwọn tó wá manipulate culture wa, ẹ wá believe pé àwọn nìkan wá máa sọ history wa fún wa. Ẹ tó máa jẹ́ kó máa pàtàn kí tàn. Ẹ lè jẹ́ káwọn British sọ history wa fún wa, ẹ lè jẹ́ káwọn Arab sọ history wa fún wa, ẹ lè jẹ́ kí Ifá sọ ìtàn ilẹ̀ Yorùbá, ilẹ̀ Kútù Òjìrè. Mo sì ń sọ mo ò ní pé kẹ́ lọ tẹ fáàmù ní kò lọ ṣe fáàmù, just go and you can do it through Google also. Kò tó lè understand kọ́kọ́ lọ sí what they call Ifá. Tó bá ti wá lọ kà á, tó bá ti kà á, ok, ìdílé wo ló ti wá, kí ni oríkì ìdílé ẹ, kí ni àwọn ancestors ní babalá tó bí bàbá, iṣẹ́ wo lẹ ń ṣe, kí ni surname yín, orúkọ ọmọ ní jánu ọmọ, family yín ẹ̀ ń jẹ́ Ògúndélé, Ògúnyẹmí, Ṣàngóbùnmi, Ọ̀ṣúnbùnmi, Balógun, gbogbo. Because of religion, because of western education, because that name sound devil, ẹ pa orúkọ yẹn rẹ́. Èṣù lékè, èṣù gbèmí, Ifá gbèmí, Ifáyẹmí, Àgbẹ̀kọ̀yà. Oh my God. Tẹ bá orúkọ ọmọ nìjánu ọmọ, orúkọ ọmọ nìjánu ọmọ, ẹ jẹ́ ká padà go and make it find this about our own culture. Ìgbẹ̀rẹ̀ máa ti mọ̀ pé nǹkan tó ń pè ní odù code. Mo ń bọ̀, mi ò tí ì dé.